bí ìròyìn tó jáde tó bá fi tẹ ìròyìn tó jáde tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ bó bá fi jẹ́ òótọ́ pọ́nbélé a jẹ́ pé obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ màmá gbọ́ ọmọ Nàìjíríà èèyàn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ìyẹn ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti dá sí awuyewuye àti dùgbẹ̀dùgbẹ̀ tó ń fi lórí ọ̀gá àgbà àjọ elépo rọ̀bì orílẹ̀‐èdè yìí NNPC Limited ọ̀gbẹ́ni Báyọ̀ Ojúlárí tá a sì gbọ́ pé Rẹ̀mí Tinubu tó jẹ́ pásítọ̀ nínú ìjọ tó tóbi jù lórílẹ̀‐èdè Nàìjíríà the Redeemed Christian Church of God òun gan ló dá sí ọ̀rọ̀ Báyọ̀ Ojúlárí tí wọ́n fi yọ́ mú ẹ̀nà ti pé lópin ọ̀sẹ̀ tó kọjá ní ariwo ńlá ló máa sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tó gbé ìròyìn jáde pé àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu lórílẹ̀‐èdè yìí Economic Financial Crime Commission EFCC àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Service ìyọ̀n DSS òní wọn ni wọ́n gbé Báyọ̀ Ojúlárí tó jẹ́ ọ̀gá àgbà àjọ NNPC tó sì náà fún un ní lẹ́tà ìkọ̀ ìfipò sílẹ̀ resignation letter kó tó ọ̀bọ̀ bóun òṣìṣẹ́ nínú ìjọba Tinubu mọ́ bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n fi kan Báyọ̀ Ojúlárí nítorí pé àwọn kan jẹ́ kò dé mọ̀ pé nítorí pé ó ń ní àjọṣepọ̀ tóun àti ọkọ ọmọ Àtíkù ìyẹn Abdullahi SK tí wọ́n jọ ń rìn tí wọ́n jọ ń dòwò pọ̀ débi tí wọ́n ní Abdullahi SK ó jẹ́ pé mílíọ̀nù mọ́kànléní ogún dọ́là inú $20 billion òun ni Abdullahi SK ènìyàn ní ó bá Báyọ̀ Ojúlárí náà bá ló kó pamọ́ èyí tí owó ẹ̀ yóò súnmọ́ $30 billion ní ilẹ̀ yìí bákan náà ènìyàn jẹ́ kó dì í mọ̀ wípé tí àjọ EFCC tó fi ń gbógun ti Báyọ̀ Ojúlárí ó ní àwọn ìnákùná àti iná àpá tí wọ́n lórí náà láti gbà tó ti di ọ̀gá àgbà àjọ elépo rọ̀bì tó jẹ́ pé àwọn aeroplane aládàáni private jet inú ń wọ̀ lọ sí òde kankan èyí táwọn ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn tó ti ṣèjọba síwájú ẹ̀ tí ò ṣe irú rẹ̀. ṣá o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé ńgbà àti Báyọ̀ Ojúlárí tí wọ́n ti fẹ́ gba ipò lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì ní obìnrin kan tí gbàgbọ́ wà pé àjọṣepọ̀ kọ̀ọ̀kan wà láàrin wọn àti Tinubu èèyàn Látìnbú Àyìndé ló wà lẹ́yìn bọ́n ṣe fẹ́ yọ Mary Ojúlárí tó pàṣẹ wípé wọ́n gbọ́dọ̀ yọ Báyọ̀ Ojúlárí kúrò nípò àgbọ̀ ìpè Látìnbú Àyìndé yìí òun ni wọ́n ní ó wà lẹ́yìn ẹ̀ ilé ìgbọ̀nsẹ̀ lólu sí Rẹ̀mí létí ṣé wọ́n ti ní òṣàjẹ́ pé méjì obìnrin òdìnnú gbogbo ilé ìgbọ̀nsẹ̀ ló bí Rẹ̀mí Tinubu nínú tó fi pàṣẹ fún àwọn tí ọ̀rọ̀ kàn wípé wọn ò lè tí ì yọ Báyọ̀ Ojúlárí àti wípé kájẹ́ kó máa bá ìjọba ẹ̀ lọ tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sì gbọ́ pé ìdìde àti bí Rẹ̀mí Tinubu bó ṣe dá sí ọ̀rọ̀ yìí òun gan ni ò jẹ́ kí wọ́n ti yọ Báyọ̀ Ojúlárí báyìí ṣùgbọ́n tó jẹ́ pé síbẹ̀ dìgbẹ̀dìgbẹ̀ ó sì ń fì lórí ẹ̀ lẹ́yìn tó bẹ̀rẹ̀ iṣẹ́ padà láago 10 òwúrọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí lọ́jọ́ Ajé ti ṣe Monday ọjọ́ 4 oṣù kẹjọ.